ṣe rí Yorùbá Nation mo ti sọ fún, mo ti fi dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú pé lọ́jọ́ kan o ṣe rí Mósè nínú Bíbélì nígbà táwọn ọmọ Ísírẹ́lì wà lóko ẹrú, Jósẹ́fù sọ fún wọn pé òun mọ̀ pé ní ọjọ́ kan Ọlọ́run yóò ṣe kí ni, yóò bẹ̀ yín wò. Ó ní kí wọ́n má jẹ́ kí egun òkú òun àgbọ́dọ̀ jẹ́ kó sùn síbì, wọ́n gbọ́dọ̀ gbé lọ sí ilẹ̀ ìlérí tí Ọlọ́run sọ fún wọn. Kí ni mo fẹ́ fàyọ ni pé kí gbogbo ọmọ Yorùbá kán má sọ ìrètí nù pé ibi ìbàyẹ̀ làwọn máa kú sí o. láyé irọ́. Psalm 137 ó sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n ní ẹ̀bá odò Bábélì níbẹ̀ la jókòó sí. Àwọn agbẹ́dùrú wọn gbé kọ́gi wílò, àwọn ọ̀tá wọn ní kán kọrin ìbílẹ̀ àwọn fún wọn, wọ́n láwọn ó sì kọrin Ọlọ́run ní ilẹ̀ àjèjì. Báwo la ṣe fẹ́ kọ national anthem Nàìjíríà ní Yorùbá Nation, national anthem Yorùbá Nation kò ṣeé kọ nílé àjèjì, kò ṣeé kọ. Sáwúsá ló fẹ́ máa kọ iṣẹ́ wà fúnlẹ̀ wa, báwo èdè wo kan ló fẹ́ báwo ló yọ máa wí kábàkàbà ni. Ṣùgbọ́n nígbà tí àkókò bá tó, nígbà tí Yorùbá Nation yóò lọ sí ilẹ̀ Yorùbá, àwọn àmì ò farahàn, àwọn ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀, àwọn èèyàn tó lórúkọ máa lọ, wọ́n máa lọ léraléra. Àwọn èèyàn bá ti igi ọ̀pọ̀tọ́. Bàbá Bíbélì wípé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀, ó ní yóò sì fi wọ́n mọ májẹ̀mú, bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì wí. Ṣé rí nípa igi ọ̀pọ̀tọ́, àṣírí tó lọ́run fi hàn ní lórí òkè. Àwọn áńgẹ́lì Ọlọ́run fúnra wọn ni wọ́n fi hàn pé ṣé rí kinní yìí o, bí èèyàn ò bá níre láyé, tó bá fi omi yìí wẹ̀, igi ọ̀pọ̀tọ́ wẹ̀, ó máa doníre. Bó bá dẹ̀ jẹ́ pé ire wà láyé rẹ̀, ire yóò búrẹ́kẹ́ sí i. Ṣé rí igi ọ̀pọ̀tọ́ yẹn, àṣírí kan wà tó jẹ́ pé tó bá yá màá sọ tó rọ̀ mọ́. Ìyẹn ni ìjìnlẹ̀ tó rọ̀ mọ́ igi ọ̀pọ̀tọ́ yìí gan. Mi ò tí ì sọ ìjìnlẹ̀ tó rọ̀ mọ́, mo kàn sọ̀kan nínú àwọn iṣẹ́ tó ń ṣe ni. 21 ni nǹkan tí àwọn áńgẹ́lì Ọlọ́run fi hàn pé igi ọ̀pọ̀tọ́ yìí tó lè ṣe nínú ayé èèyàn. 21 bí èèyàn bá ń wojú Ọlọ́run fún ọmọ, bí ènìyàn bá ní iṣẹ́, ó ní bí wọ́n kàn ṣe máa lè ṣe rí èso ọ̀pọ̀tọ́ tó bá di ọdún tí ń bọ̀ yìí, mo fẹ́ lò fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Nínú àwọn ìrìn àjò tí mo rìn láìpẹ́ yìí, Ọlọ́run fi ìjìnlẹ̀ hàn nípa orílẹ̀-èdè Nàìjíríà. Mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n nínú ìjìnlẹ̀ tí mò ń sọ, mo rí ìran ńlá nípa orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé mo ti sọ ohun tó jọ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀, ṣùgbọ́n Ọlọ́run tún sọ̀rọ̀. Orin kan ní pé bọ́lọ́run ọba ọ̀run tí máa sọ̀rọ̀ nígbà ni, ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí. Arákùnrin òótọ́ ni ohun tó bá rí wíwọ̀n, ohun kan láì gbọ́dọ̀ má ṣe gbọ́. Ẹ jẹ́ ká gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Mo rí ìjìnlẹ̀ Ọlọ́run pé ilé ńlá kan, ilé yìí dára, ó rẹwà lójú. Wọ́n kun ilé yìí. Mo wá gbìyànjú àti lọ sínú ilé pé kí n tiẹ̀ lọ wo àwọn tó wà lókè ilé yìí. Nígbà tí mo dénú ilé yẹn, mo wá rí i pé òfìfo pátápátá ni, kò sí èèyàn tó ń gbé bẹ̀. Jàǹkáríwọ̀ gbogbo ara ògiri báyìí, ẹ máa wo blọọkù, wọn ò rẹ́. Ṣùgbọ́n níta ilé mansion ni tó rẹwà lójú. Mo wá gba inú ilé yẹn jáde sódì kejì. Òdì kejì inú ilé yẹn ni mo wá bára kan pé ẹ dákun kí ló dé tí ò sí èèyàn kankan. Tọ́jọ́ òfo nílé yìí wà. Ó ní ìlú tí gbogbo yín ń pè ní ìlú alágbára nìyẹn o. Pé òfo ni ilé yẹn ti pín sí méjì báyìí, bí pé ó ti fẹ́ ya lulẹ̀, pé kò sí nǹkan kan lórí òkè yẹn mọ́, pé ìlú yẹn ti pín. Ìta tẹ́ ń wò tó rẹwà lójú, ó ní íméèjì tí gbogbo ayé ṣe ń wò lọ́wọ́lọ́wọ́. Pé láìpẹ́ láì jìnnà ìran yẹn ń bọ̀ wá sí ìmúṣẹ o. Pé kò sí nǹkan kan lórí òkè mọ́, gbogbo tẹ́ ń wò yẹn òfo ni. Nínú ìjìnlẹ̀ tẹ̀mí mo ti sọ láìmọye ìgbà pé ṣe rí nínú ẹ̀mí, kò sí Nàìjíríà nínú ẹ̀mí. Kò sí Nàìjíríà nínú ẹ̀mí. Olúkúlùkù ti lọ sí ìlú àti ìletò rẹ̀. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gba àwọn ọmọ Ísírẹ́lì lọ́jọ́ wọn nì, bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí ó pín Òkun Pupa níyà. Òkun Pupa tí wọ́n pín níyà ni pé wọ́n pín àwọn ọmọ Ísírẹ́lì àti àwọn ọmọ Íjíbítì níyà. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Nàìjíríà náà wọ́n ṣe máa pín bí Òkun Pupa ṣe pín níyà. Ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ tí ì gbọ́ nǹkan kan ò, kékeré lẹ rí ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ wa
tẹ́ ẹ ti ń bá wa sọ látọjọ́ yìí pé pavilion kí ló dé tẹ́ ẹ lọ gbé prophet and scientist wá padà yàtọ̀ sí bí ẹ̀ẹ̀kan tán ti wá tí mo ní ẹ mú sùúrù ẹ fọkàn balẹ̀ ẹ máa gbọ́ wìrìwìrì lónìí gẹ́gẹ́ bí ẹ ti mọ prophet and scientist mo ní wọn kì í gbé orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀ ọgbà láti béèrè wọn ń bolẹ̀ wà àwọn náà wọ́n wà ní South Africa àwọn wà ní Dubai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lónìí Ọlọ́run ṣe àti bá wọn pàdé bàbá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ má jà gbára wa lásìkò lónìí wíríwíri ń bẹ ńlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ pè mí tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ mọ̀ nípa igi ọ̀pọ̀tọ́ ẹ wá gbọ́ o báwo ni bàbá yìí ṣe rìn tí wọ́n fi di scientist tí wọ́n fi tún wá jẹ́ prophet Ọlọ́run tọ́lọ́run bá sọ̀rọ̀ gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lórí ètò lónìí kí ló máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wòlíì nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá yẹn Yorùbá nation níwọ̀nba ọdún tá à ń wò níwájú yìí àti orílẹ̀-èdè Nàìjíríà orúkọ wo gan-an lórílẹ̀-èdè Nàìjíríà jẹ́ a tún wá lọ gbọ́ nípa àwọn èèyàn ńláńláńlá èèyàn tó lókìkí nílẹ̀ yìí nípa bíi bàbá wa Délé Fárótìmí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bá mi Bánjí Akíntóyè ẹ wò ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ jẹ́ ń lọ tààrà sọ́dọ̀ bàbá torí wípé ẹnu nìkan láti gbọ́ kàn ń ẹnu ọlọ́fà láti gbọ́ mọ̀tá ẹ wàá gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ gangan nípa ọ̀rọ̀ sáyẹ́ǹsì báwo ni sáyẹ́ǹsì ṣe wọnú prọfẹ̀tì gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ bẹ́ẹ̀ ṣe wá gbọ́ ẹ̀ wá gbọ́ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ẹ wàá láǹfààní àti máa pe prọfẹ̀tì láti máa bá wọn sọ̀rọ̀ pé bàbá nǹkan báyìí lèmi ń kojú nǹkan báyìí mo fẹ́ báyìí lórí ẹ máa ń béèrè béèrè èyí tẹ́yìn fi ń béèrè lọ́wọ́ pavilion yẹn èèyàn máa wá béèrè béèrè lọ́wọ́ wọn nọ́mbà wọn wà ń bẹ̀ tẹ́ ẹ lè fi pè wọ́n sí bẹ́ẹ̀ bá pè wọ́n tán ọ̀ bá gbé wọn ó gbé padà ó bóyá àwọn bá àyàn sọ̀rọ̀ lọ́wọ́ ni ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ jẹ́ ń sáré gbé yín tààrà sọ́dọ̀ bàbá wa ẹ kú déédé àsìkò yìí. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé ọ̀rọ̀ àṣẹ leléyìí o Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì kọ́kọ́rọ́ solution kọ́kọ́rọ́ tí ó ṣí ilẹ̀kùn rere gbogbo ayé àti tọ̀run kọ́lọ́run kò fi lé e lọ́wọ́. Àmín. Gbogbo ẹni tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní kí oòrùn ọdún 2024 yìí kó tó wọ̀ ẹ ó dòníre láyé. Àmín. Àṣẹ ni o toró ní ilẹ̀kùn àṣeyọrí ilẹ̀kùn àìtàṣé ó ló ti sílẹ̀ fún mi o ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ló wà lẹ́nu ọ̀nà gbogbo ọ̀tá tó dúró lẹ́nu ọ̀nà àti ṣe eré yín lórúkọ Jésù idà Ọlọ́run máa bà wọ́n. Àmín. Bó ṣe jẹ́ nìyẹn sà. Àmín ẹ rí ọ yàtọ̀ síra wọn kò jọra wọn. Bàbá ẹ kú ọjọ́ mẹ́ta. Ọ̀tọ̀jọ́ mẹ́ta. Àwọn èèyàn ti ń pè mí wípé pavilion ń bà lẹ́yìn bí ọjọ́ oṣù tẹ́ ẹ ti gbé bàbá wá àwọn kan ń gbọ́ fìrìfìrí nínú náà láti ti gbé yín wá lónìí. Bàbá ẹ já bẹ̀rẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe wà lónìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá àti pé kí lẹ lè rí sọ sí gẹ́gẹ́ bí wòlíì. Ṣe rí nínú àwọn ìrìn àjò tí mo rìn láìpẹ́ yìí Ọlọ́run fi ìjìnlẹ̀ hàn nípa orílẹ̀-èdè Nàìjíríà tọ̀ mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n nínú ìjìnlẹ̀ tí mò ń sọ mo rí ìran ńlá nípa orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé mo ti sọ ohun tó jọ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run tún sọ̀rọ̀ orin kan ní pé bọ́lọ́run ọba ọ̀run tí máa sọ̀rọ̀ nígbà ni ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí arákùnrin òótọ́ ni ohun tó bá rí wíwọ̀n ohun kan láì gbọ́dọ̀ má ṣe gbọ́ràn. Ẹ jẹ́ ká gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Mo rí ìjìnlẹ̀ Ọlọ́run pé ilé ńlá kan ilé yìí dára ó rẹwà lójú wọ́n kun ilé yìí mo wá gbìyànjú àti lọ sínú ilé ìpín kí n tiẹ̀ lọ wo àwọn tó wà lókè ilé yìí nígbà tí mo dénú ilé yẹn wọ́n á rí i pé òfìfo pátápátá ni kò sí èèyàn tó ń gbé bẹ̀ jàǹkáríwọ̀ gbogbo ara ògiri báyìí ẹ máa wo blọọkù wọn ò rẹ ṣùgbọ́n níta ilé mansion ni tó rẹwà lójú wọ́n á gba inú ilé yẹn jáde sódì kejì òdì kejì inú ilé yẹn ni mo wá bára kan pé ẹ dákun sá kí ló dé tí ò sí èèyàn kankan
tọ́jọ́ òfo nílé yìí wà. ó ní ìlú tí gbogbo yín ń pè ní ìlú alágbára nìyẹn o. Hey. pé òfo ni ilé yẹn ti pín sí méjì báyìí. bíi pé ó ti fẹ́ ya lulẹ̀. pé kò sí nǹkan kan lórí òkè yẹn mọ́. pé ìlú yẹn ti pín. ìta tẹ́ ẹ̀ ń wò tó rẹwà lójú ó ní íméèjì tí gbogbo ayé ṣe ń wò lọ́wọ́lọ́wọ́. pé láìpẹ́ láì jìnnà ìran yẹn ń bọ̀ wá sí ìmúṣẹ o. pé kò sí nǹkan kan lórí òkè mọ́. gbogbo tẹ́ ẹ̀ ń wò yẹn òfo ni. nínú ìjìnlẹ̀ tẹ̀mí mo ti sọ láìmọye ìgbà pé ṣe rí nínú ẹ̀mí kò sí Nàìjíríà nínú ẹ̀mí. kò sí Nàìjíríà nínú ẹ̀mí. olúkúlùkù ti lọ sí ìlú àti ìletò rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gba àwọn ọmọ Ísírẹ́lì lọ́jọ́ wọn nì. bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí ó pín Òkun Pupa níyà. Òkun Pupa tí wọ́n pín níyà ni pé wọ́n pín àwọn ọmọ Ísírẹ́lì àti àwọn ọmọ Íjíbítì níyà. bẹ́ẹ̀ ni àwọn ọmọ Nàìjíríà náà wọ́n ṣe máa pín bí Òkun Pupa ṣe pín níyà. ṣe rí nínú ìjìnlẹ̀ tọlọ́run ẹ mọ̀ pé láìpẹ́ ni àwọn Ìgbò sọ wípé wọ́n declare Biafra nation. bẹ́ẹ̀ ni mo ti sọ ètò Ọlọ́run ni pé kí kálukú ó lọ lọ́tọ̀ọ̀tọ̀. olórí ó mórí, alápá ó mápá, ẹlẹ́sẹ̀ ó mẹ́sẹ̀ ni. ó sì gbogbo nǹkan yẹn ń bọ̀ wá ṣẹlẹ̀ o ṣùgbọ́n àkókò ni ìgbà díẹ̀ náà sì ni. àkókò àti ìgbà díẹ̀ ló kù. àti ìgbà díẹ̀ ni bẹ́ẹ̀ ni torí pé Bíbélì sọ pé ohun gbogbo ni ìgbà àti àkókò wà fún. àti pé kínkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ. Ọlọ́run ti sọ wípé Yorùbá ó lọ, Yíbò ó lọ, àwọn ẹ̀yà míì ó tún lọ, kì í ṣe ẹ̀yà mẹ́ta gan Nàìjíríà ó sì pín sí tó bá yá. kálukú ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ bó ṣe wà nínú ìjìnlẹ̀ tẹ̀mí nìyẹn. ẹ̀mí inú ìjìnlẹ̀ tẹ̀mí la ti ń sọ̀rọ̀. nínú ìjìnlẹ̀ tẹ̀mí. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. ẹ̀yin èèyàn wa nínú ilé iṣẹ́ ń gbọ́ báyìí prophet and scientist àwọn lágbà lálejò lónìí ẹ tí ì gbọ́ nǹkan kan o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. bàbá láìpẹ́ yìí àwọn èèyàn tún pè mí pé àwọn ti gbọ́rọ̀ kan nípa ọ̀rọ̀ yín àti wípé mo rántí pé ìgbà kan tá a pàdé nílùú kan ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì ẹ wá tún sọ̀rọ̀ nípa igi kan tí wọ́n ń pè ní igi ọ̀pọ̀tọ́. bẹ́ẹ̀ni. ẹnìkan tún wá pè mí nínú àwọn olólùfẹ́ wa pé pàfílíọ̀mù ní nàmùsà bàbá wòlíì tí wọ́n sọ̀rọ̀ nípa igi ọ̀pọ̀tọ́ àwọn náà fẹ́ gbọ́ lórí kíní níbo ẹ̀yin ti gbọ́ wọ́n sáni. bàbá ẹ bá mi sọ díẹ̀ fún àwọn olólùfẹ́ pàfílíọ̀mù. ṣe rí nípa ti igi ọ̀pọ̀tọ́. bàbá. Bíbélì wípé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. ó ní yóò sì fi wọ́n mọ májẹ̀mú. bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì wí. ṣe rí nípa igi ọ̀pọ̀tọ́ àṣírí tó lọ́run fi hàn ní lórí òkè. àwọn áńgẹ́lì Ọlọ́run fúnra wọn ni wọ́n fi hàn pé ṣé ẹ rí kinní yìí o bí èèyàn ò bá níre láyé tó bá fi omi yìí wẹ̀ igi ọ̀pọ̀tọ́ wẹ̀ ó máa doníre. bó bá dẹ̀ jẹ́ pé ire wà láyé rẹ̀ ire yóò búrẹ́kẹ́ sí i. ṣe rí igi ọ̀pọ̀tọ́ yẹn àṣírí kan wà tó jẹ́ pé tó bá yá màá sọ tó rọ̀ mọ́. ìyẹn ni ìjìnlẹ̀ tó rọ̀ mọ́ igi ọ̀pọ̀tọ́ yìí gan mi ò tí ì sọ ìjìnlẹ̀ tó rọ̀ mọ́ mo kàn sọ̀kan nínú àwọn iṣẹ́ tó ń ṣe ni. 21 ni nǹkan tí àwọn áńgẹ́lì Ọlọ́run fi hàn pé igi ọ̀pọ̀tọ́ yìí tó lè ṣe nínú ayé èèyàn. nǹkan 21 bí èèyàn bá ń wojú Ọlọ́run fún ọmọ bí ènìyàn bá ní iṣẹ́ ó ní bí wọ́n kàn ṣe máa lè ṣe rí èso ọ̀pọ̀tọ́ tó bá di ọdún tí ń bọ̀ yìí mo fẹ́ lò fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. èmi gẹ́gẹ́ bí onímọ̀ sáyẹ́ǹsì mo máa ń sọ fọ́pọ̀lọpọ̀ bí àwọn áńgẹ́lì bá gbé ìjìnlẹ̀ kan wá tán bá fi hàn èmi máa ń practicalize ẹ̀. ó ló ní í ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan tí mo gba pétẹ́ǹtì àwọn sáyẹ́ǹsì tá à ń ṣe tá a fi ń gba pétẹ́ǹtì tá a fi ń lọ sáwọn kọ́ńtì tá à ń lọ. ni pé àwọn kan ni wọ́n gbé mystery yẹn wá làwa wò pé òkè kíní yìí ẹ jẹ́ ká dán wò a dẹ̀ dán wò ló di òun ló di pé ìjọba àpapọ̀ ń pè wá àwọn gọ́fúnà àwọn olórí orí àwọn kọ́ńtì lágbàáyé inú ìjìnlẹ̀ ló ti wá bẹ́ẹ̀ ni ti igi ọ̀pọ̀tọ́ rí ṣe rí èso ọ̀pọ̀tọ́ yìí ó ní nǹkan kan tẹ́ máa fi ṣe bí èèyàn ò bá rọ́mọ bí ó ṣiṣẹ́ ó máa lóyún ó máa ní oyún èso igi ọ̀pọ̀tọ́ ó ní nǹkan tẹ́ máa fi sí tó jẹ́ pé ìdí tí mi ò kàn ní máa sọ gbẹ̀dá rẹ̀ ni pé ṣe rí àwọn ìjìnlẹ̀ Ọlọ́run kan wà kò gbọ́dọ̀ bọ́ wọ́n ní ẹni bá mọ iye wúrà o lè yàn tà fún bẹ́ẹ̀ ni Bíbélì sì sọ pé ọlá ò yẹ fún aṣiwèrè bẹ́ẹ̀ ni àṣírí Ọlọ́run ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pè fún igi ọ̀pọ̀tọ́ yẹn mo ti sọ fọ́pọ̀lọpọ̀ àdẹ̀ béèrè nǹkan kan lọ́wọ́ ẹnikẹ́ni ọ̀fẹ́ ni nínú ìjìnlẹ̀ Ọlọ́run tá a sì ń sọ yìí òun náà ni ìpàdé àdúrà tá a fẹ́ ṣe ní January
tá a pè ní mystery, ìjìnlẹ̀ la pè mystery impartation. A ní káwọn èèyàn wá gba ẹ̀bùn áńgẹ́lì ni, ẹ̀bùn áńgẹ́lì ẹ wá gbà á. Bíbélì sọ́nù ìwé Àìsáyà ó ní ẹni tí ò lówó ó ní kó wá, ẹ wá rà lọ́fẹ̀ẹ́, ó ní ẹ wá jẹ lọ́fẹ̀ẹ́. Wọ́n ní kẹ́ ẹ kàn wá ni, ẹ̀yin ẹ wá. Tẹ́ ẹ bá ti ń débi ìpàdé àdúrà yẹn máa béèrè pé ẹ̀bùn tèmi dà. Gbogbo ẹni bá gbà á yóò fi re lu ọdún tó ń bọ̀ o. Torí ya 2025 ó máa tough. Kí ló dé? Ṣé ẹ rí nípa ti ètò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, kò sí pọ́lísì kankan tí ó mú ayé de aráàlú lọ́dún tó ń bọ̀. Epo tẹ̀sí ń sọ wípé ó sì wà ní ṣé 1,150 lọ́wọ́lọ́wọ́ 1,015 naira. Wọ́n sì tún máa fowó kún lọ́dún tó ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn irú nǹkan tó ṣẹlẹ̀ ní Samaria lọ́jọ́ wọn ni. Nàìjíríà wà ní level yẹn torí pé ayé kan ti lajú, wọ́n rọ́gbọ́n dá sí ni. Ọ̀wọ́n gógó oúnjẹ ó máa wà lọ́dún 2025. Ọ̀wọ́n gógó oúnjẹ máa wà. Ẹ̀yìn tí wọ́n ń pè ní ìkún omi ó máa wà ní ọ̀yà 2025. Ìyẹn flood. Ìgbà tí mò ń wádìí pé òkè àṣẹ sciences kí ló lè fà á, Ọlọ́run ti sọ̀rọ̀ bọ̀ nípa tènìyàn àwọn nǹkan wo ló lè ṣẹlẹ̀ tí ìkún omi ó fi ṣẹlẹ̀. So inú ìwádìí la ti rí pé global warming yẹn ni pé bí ayé ṣe ń gbóná sí i. Kọ́ńtínẹ́ǹtì kan wà ní ayé tá a wà yìí tó jẹ́ wípé àsán àìsì ló wà ń bẹ̀, Antarctica àìsì nìkan, àwọn àìsì yẹn ti wá ń yọ. Bí àìsì yẹn ṣe ń yọ sínú òkun ó dàbí kí gbogbo Áfíríkà wa ìjàsán ice block. Ẹ wá imagine kí half of ice block tó jẹ́ Áfíríkà wá yọ inú òkun ló lọ, ìyẹn ló jẹ́ kí sea level máa rise. Bí òjò kékeré bá ti wá rọ̀ ìkún omi máa pọ̀, nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ya 2025. So there is going to be flood in many cities. Ọ̀pọ̀lọpọ̀ ìlú gan máa wọlẹ̀ nínú omi. Irú ìtó ṣẹlẹ̀ ní Kogi ní nǹkan bí ọdún kan méjì sẹ́yìn. Ìkún omi náà máa wà, ọ̀wọ́n gógó oúnjẹ máa wà. And there is one particular thing tí mo rí ní orí òkè tí mo lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kí ni nǹkan náà? Tèmi bá dẹ̀ sọ tí Ọlọ́run bá fi ìjìnlẹ̀ hàn, èmi máa ń béèrè kankan, kí ni solution? Ṣé rí ní ti ọ̀wọ́n gógó oúnjẹ tó máa wáyé ní ọdún tó ń bọ̀ àti bí economy ṣe máa hard. Mo ti sọ ẹ lọ ra èso oríṣi 7, ẹni tó bá lówó dáadáa kó ra bí oríṣi 12 kán fi ṣètọrẹ àánú fáwọn èèyàn. Yóò ṣàpẹẹrẹ ìbùkún lórí iṣẹ́ tó bá dáwọ́lé. Iṣẹ́ tó wù kéèyàn dáwọ́lé lọ́dún tó ń bọ̀ ó máa níre púpọ̀ gan. Àwọn èèyàn máa níre o láwọn tó bá tẹ̀lé ohun Olúwa. Ní kò késo wálé mi ò tèso, mi ò ń ṣe ìyá lọ́jà, mi ò dẹ̀ ń ṣe bàbá lọ́jà, ṣùgbọ́n ẹ lọ fi tọrọ fún àwọn ènìyàn yín. Bí wọ́n bá ṣe ń fi adùn sẹ́nu bẹ́ẹ̀ ni Ọlọ́run ó máa pàṣẹ adùn sí orí iṣẹ́ ọwọ́ yín. Ó ní Ọlọ́run yóò sì rán ìbùkún sórí iṣẹ́ ọwọ́ rẹ, yóò pàṣẹ ìbùkún ìsórí rẹ. Ìyẹn fún ọdún ìyá 2025. Ní again ní orí òkè tá lọ ni mo ti rí pé ṣe rí ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ ní 2025 sí 2020, mi ò mọ particular year, ṣùgbọ́n láàárín ìgbà yẹn sickness kan ń bọ̀, àìsàn kan ń bọ̀ tó jẹ́ pé bíi pé ara àwọn èèyàn kan máa ṣẹ́ funfun, ó wà deadly gan o, ṣùgbọ́n ara àwọn èèyàn máa funfun. Àti ìsàlẹ̀ òkun ni àìsàn yìí ti ń jáde bọ̀ wá. Ara àwọn èèyàn máa funfun, ṣùgbọ́n Ọlọ́run sọ àṣírí rẹ̀. Ṣé ẹ mọ tí ó kí ọ̀rẹ́? Mo máa sọ orí ó ní sáàmù tán máa kà sí. Àṣírí yẹn ò jù bẹ́ẹ̀. Ṣé nígbà tó bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa rántí tí mò ń sọ yìí. Àṣírí kí ọ̀rẹ́ ni mo ti sọ yẹn, orí. Ìgbà tí mo rò pé Ọlọ́run kí tún lélẹ̀ báyìí, wọ́n ní àṣírí ni. Pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ o ní ọdún 2025 2026. Ṣé rí ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀ nínú ayé tá a wà yìí. Mo rántí orin kan tá a máa ń kọ lórí òkè, ó ní mímọ́ 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 o mímọ́, gbogbo ayé kún fún ògo rẹ̀, gbogbo ayé kún fún ògo Ọlọ́run, gbogbo ayé kún fún ògo. Ayé yìí kún fún ògo Ọlọ́run. Ìwà láàyè Ọlọ́run pọ̀ gidi gan ni sà. Bàbá aládùúrà akọrin kan nígbà kan, nígbà tán sí orin kérúbù ni o. Ó ní bàbá tó dá ọ̀run méje àti ilẹ̀ méje pẹ̀lú, ayé ló ṣe ẹ̀kẹ́dógún. Ó ní ayé yìí ló ṣe ẹ̀kẹ́dógún. Ṣé ẹ rí ibi tí Ọlọ́run fi hàn bàbá aládùúrà mọ́? Ibẹ̀ ni bàbá kọrin dé. Ṣé ẹ gbọ́ ohun tí mò ń sọ? Mo ń gbọ́ bàbá Bàbá ní ayé méje ọ̀run méje, pé ayé tá a wà ló ṣe ẹ̀kẹ́ẹ̀dógún. Ibi tọ́lọ́run fi hàn bàbá aládùúrà dé ni. Ibi bàbá rí mọ́ nù. Ayé tí Ọlọ́run dá ó ju 1 million lọ. Káì. Tó dàbí háàtì tá à ń gbénu rẹ̀ yìí. Ó lé ní 1 million.
òṣùpá tẹ́ ń wò lókè yìí òṣùpá lé ní 1 million. Oòrùn yìí tẹ́ ń wò yìí oòrùn pọ̀, oòrùn wa yìí jẹ́ oòrùn tó kéré nínú àwọn oòrùn. Àwọn baba ńlá bàbá rẹ̀ sì wà ní àwọn oòrùn ńlá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ Ọlọ́run. Nínú ìjìnlẹ̀ Ọlọ́run náà la tún ti rí i pé kì í ṣe àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ nìkan lọ́lọ́run dá. Àwa nìkan kọ́ sà, inú ìjìnlẹ̀ Ọlọ́run náà la ti rí i pé Ọlọ́run tó dá àwọn ẹ̀dá míì síbòmíì. Báwo làwọn yẹn ṣe rí? Wọn náà dàbí èèyàn náà ni wọ́n. Bóyá àwa tá a kọ àwọn tó kú bí ni wọ́n ń lọ bẹ̀. Àwọn tó kú kọ́. Àwọn tó kú kọ́. Àwọn tẹ́ bá lọ ka ìwé Psalm 24. Ó ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Ó ní ká sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Àwọn ilẹ̀kùn yẹn ibì kan náà já sí. Àwọn ilẹ̀kùn jọ́táyé bá gbà wá a máa tú. Àwọn ilẹ̀kùn yẹn ibì kan náà já sí, wọ́n já sí àwọn ayé. Ṣe rí àwọn ìràwọ̀ tó wà lókè ọ̀run yìí, gbogbo ẹ̀dá tó wà láyé ló ní ìràwọ̀. Àwọn ìràwọ̀ tán yẹ̀ wá ń wò bó ṣe rí kínkínní ìsà. Inú ìjìnlẹ̀ Ọlọ́run wọ́n tóbi ju ayé tá a wà yìí lọ. Ìràwọ̀ sì máa ń báyàn jà. Ìràwọ̀ ó máa ń báyàn jà. Lọ́nà wo? Tẹ́ ẹ bá lọ ka ìwé Onídàájọ́ orí 5 ẹsẹ̀ 20. Ó ní àwọn ìràwọ̀ jà láti ọ̀run wá. Ó ní àwọn ìràwọ̀ ní ipa tiwọn, ó ní wọ́n bá Sísérà jà. Àwọn ìràwọ̀ a máa báyàn jà. Tẹ́ ẹ bá lọ sínú ìwé Job 38, tẹ́ ẹ bá ń kà á bọ̀ láti ẹsẹ̀ 1 títí dé ìparí, ó sọ̀rọ̀ nípa àwọn ìràwọ̀. Ọlọ́run béèrè lọ́wọ́ Jóòbù, ó ní ṣé ìwọ lè tú ìdè Pleiade? Ṣé rí Pleiade yẹn àwọn ìràwọ̀ kan lójú ọ̀run ni sà. Ó ní ṣé ìwọ lè tú ìdè Orion? Kí ló mú mi máa wọ ọbẹ̀? Mò ń sọ nípa ti ìjìnlẹ̀ Ọlọ́run ló jẹ́ nǹkan nìkan lẹ́ẹ̀kan pé ayé yìí kún fún ògo Ọlọ́run. Ṣé rí ìjìnlẹ̀ tí Ọlọ́run yìí tó mú mi lọ nínú àwọn ìjìnlẹ̀ rẹ̀, òun ni a ti ń sọ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí. Ó ní bí Ọlọ́run ṣe bá Ábúráhámù rìn, Ọlọ́run ò bá Mósè rìn bẹ́ẹ̀ o. Tọ́lọ́run fún èmi nìyẹn ní ìjìnlẹ̀. Ó lóun fẹ́ fi kíní ṣe ìwòsàn fún àwọn orílẹ̀-èdè, fún àwọn ọba, fún àwọn ẹ̀dá àti láti wo onírúurú àìsàn sàn. Ìdí nìyẹn tí Bíbélì ṣe sọ nínú ìwé Àìsáyà, ó ní ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi láti kéde ọdún ìdásílẹ̀. Ṣé rí igi ọ̀pọ̀tọ́? A máa fi dára nínú ayé yìí. Àwọn míì máa sọ pé àìsàn kan wà nínú ayé àwọn, àìsàn kan wà nínú ayé àwọn ọ̀tẹ̀ àwọn dókítà gan ò rójútùú sí. A ti ń ṣe àwọn kinní yẹn lọ́jọ́ nsìn tó jẹ́ pé a kàn máa ó yàgbà ló wá jẹ́rìí ságbára Ọlọ́run, sọ títóbi agbára Ọlọ́run. Mystery Ọlọ́run ni òun ni a ṣe ń sọ fún gbogbo èèyàn pé ṣe rí ìjìnlẹ̀ Ọlọ́run. Àwọn tó bá láǹfààní láti wá inú ìpàdé àdúrà tá a fẹ́ ṣe ní January yẹn. Torí mò ń bọ̀ wá bẹ̀. Àwọn tó bá láǹfààní, gbogbo ẹni tó bá wá ṣe rí ẹ̀bùn tí mò ń sọ yìí, ẹ̀bùn àwọn áńgẹ́lì ni physically la fẹ́ fún àwọn èèyàn o. Atọ́kùn. Bàbá. Physically. Lójúkorojú. Tẹ́ ẹ bá ti ń wọlé ẹ máa béèrè pé tèmi dà. Ó ní gbogbo ẹni tó bá lò ó wọ́n ò fi re lu ọdún tó ń bọ̀ àdẹ̀ ní gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Àní gbà. Ìyẹn lágbára o. Bàbá ó ṣe jẹ́ sà. Ìpàdé yìí ẹni ọdún tí ń bọ̀ nígbà wo gangan lọ́dún? January 10. Kí àwọn èèyàn fi lè ire bẹ̀rẹ̀ sí ọdún 2025 ó máa tọ́fù díẹ̀. Ẹ̀yin ni ṣe pé oníròyìn ni yín. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ̀yin náà lẹ́mọ̀ ànáǹsì ẹ̀ ńgbà tó bá dojú ẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá tẹ̀lé ohun Olúwa, báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí, ọ̀rọ̀ ńlá ni o. Ẹni bá tẹ̀lé ohun Olúwa ẹ rí i pé wọ́n ó fi ire lo ọdún tó ń bọ̀ kọjá. Bẹ́ẹ̀ ni mo sọ fún. So January 10 òní program yẹn máa wáyé. January 10 àárọ̀ dẹ̀ ni aago 10 àárọ̀ sí aago 2 ọ̀sán ni. Péré. Tí kálukú ẹgbàá rí tẹ́ fẹ́ gbà ẹ lọ máa ṣiṣẹ́ ni. Àwa tá à ń sọ̀rọ̀ yìí náà níṣẹ́, kì í ṣe pé èèyàn kàn jẹ́ wòlíì lásán. Ìmọ̀ ìjìnlẹ̀ research là ń ṣe nípa bí ayé àwọn ènìyàn ó ṣe yí padà láti ra ìgbà ènìyàn padà physically. Tá a bá gbàdúrà fún èèyàn pa tẹ̀mí, tá a bá tún wá rí i pé ọ̀rọ̀ rẹ̀ yìí èèyàn lè lọ́rọ̀ nú ẹ̀mí. Ẹ lọ kàwé Revelation, ó ní ọlọ́rọ̀ ni ọ́ nínú ẹ̀mí, ó ní ṣùgbọ́n òtòṣì ní nínú ayé. Èèyàn lè ní ọrọ̀ nínú ẹ̀mí kí ọ̀run èèyàn ti ṣí, ṣùgbọ́n kó sì jẹ́ tálákà àti aláìní. Ìyẹn ni the spiritual aspect and the physical aspect. Àwọn ìgbésẹ̀ kan wà ká máa sọ fáwọn èèyàn, ó yá pápápá ẹ lọ gbé àwọn ìgbésẹ̀ báyìí kẹ́ ẹ wá jẹ́rìí ságbára Ọlọ́run. Òun ló sì jẹ́ pé ìpàdé àdúrà yẹn yàtọ̀. Mystery impartation la pè é. Ìjìnlẹ̀ Ọlọ́run ni.
so bá a ṣe ń gbàdúrà fáwọn èèyàn ń pa tẹ̀mí là ń sọ ìgbésẹ̀ tí àwọn èèyàn lè gbé nípa tara tí wọn ó fi ire lo gbogbo ọdún tó ń bọ̀, tí aláìsàn yóò fi gbà wòsàn, tí ẹni tí ayé yọ lẹ́nu tí yóò fi bọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwòsàn àwọn kan wà ní New York, ní àwọn countries tí mo kàn send àwọn kankan sí pé ẹ lò, ẹlòmíràn ní diabetes yọ̀ lẹ́nu for atọ́kùn. Tẹ́ bá ní ẹni tí ara mo kàn máa sọ kínkínní fún yín ni, ṣé ẹ rí igi ọ̀pọ̀tọ́ yẹn kínkínní báyìí ó ní tẹ́ máa fi sí, ẹ kàn sọ fẹ́ nìyẹn kó kàn lówó pé nǹkan kan ń ṣòun, àwọn dókítà ò rí solúwọ̀n rí lágọ̀ọ́ ara rẹ̀, ó máa gbàgbé pé nǹkan ń ṣe ẹ́, ó máa gbàgbé. Ìjìnlẹ̀ Ọlọ́run à ń sọ nípa ti ìjìnlẹ̀ Ọlọ́run, ìjìnlẹ̀ Olódùmarè, ẹwà ògo rẹ̀, ẹwà Ọlọ́run là ń sọ, torí pé Bíbélì ní bí àwọn ènìyàn yìí tí wọ́n bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wọn ò ní gbàgbọ́. àwọn ò ní gbàgbọ́ sà, wọn ò ní gbàgbọ́. Ẹ wo gbogbo ọ̀rọ̀ sáyẹ́ǹsì tá à ń sọ yìí náà, ṣe bínú ìjìnlẹ̀ Ọlọ́run náà làwọn náà ti rí. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ technology tá à ń ṣe, tá à ń develop ní ọdún tó ń bọ̀, yàtọ̀ sí ti spiritual aspect. Mo ti sọ náà pé gbogbo ẹni tó bá ní ọmọ tó fẹ́ kí ọmọ òun di inventor, tó fẹ́ kí ọmọ invent nípa ti science, nípa commerce, ká invent new thing, àbó fẹ́ kọ́ ọmọ òun mọ̀ nípa artificial intelligence, àkọ́kọ́ sọ àwọn ìgbésẹ̀ sam tó máa kà ní aago báyìí, ṣe nǹkan báyìí. Tí Ọlọ́run bá ti wá yọ̀ǹda ìmọ̀ yẹn sínú ayé ẹ̀, àwa sọ ìgbésẹ̀ tí ó gbé tó kùn. Bí èèyàn bá develop app ẹyọ kan lásán, ó kéré jù yóò tà ní $10,000. Ẹ imagine tọmọ yín bá develop app méjì, app yìí mo lè sọ bí mo ṣe ṣe fún wọn. Tá a bá gbàdúrà fún yàn tọ́run rẹ̀ bá ṣí, àwa sọ ìgbésẹ̀ tí ó gbé pé èèyàn ò ní fi re lu ọdún tó ń bọ̀, ó kù sọ́wọ́ rẹ̀ sá o, wọn ọwọ́ rẹ̀ ló kù sí. Bàbá ẹ kú ohùn láti bí ìṣẹ́jú díẹ̀, ìbéèrè sì wà pọ̀ ṣùgbọ́n àsìkò fẹ́ ṣe wá lọ́dọ̀, àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ń sọ pé ọ̀yá ẹ máa ẹnì sọ níbẹ̀, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wọlé, bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa pín, kẹ́ ẹ láǹfààní ẹ máa pe bàbá, kẹ́ ẹ máa bá bàbá sọ̀rọ̀ lẹ́yìn ètò níṣà o. Bàbá gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, àti gbọ́ ẹ ti sọ bí ọdún 2025 bí ó ṣe rí àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ níbẹ̀, kí lẹ lè sọ nípa Yorùbá Nation ní ṣókí, bó tẹ̀ jóun náà ara ẹ̀ lẹ́tún fi bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣe rí Yorùbá Nation, mo ti sọ fún, mo ti fi dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú pé lọ́jọ́ kan o, ṣe rí Mósè nínú Bíbélì nígbà táwọn ọmọ Ísírẹ́lì wà lóko ẹrú, Jósẹ́fù sọ fún wọn pé òun mọ̀ pé ní ọjọ́ kan Ọlọ́run yóò ṣe kíni, yóò bẹ̀ yín wò. Ó ní kí wọ́n má jẹ́ kán egun òkú òun àgbọ́dọ̀ jẹ́ kó sùn síbì, wọ́n gbọ́dọ̀ gbé lọ sí ilẹ̀ ìlérí tí Ọlọ́run sọ fún wọn. Kí ni mo fẹ́ fàyọ ni pé kí gbogbo ọmọ Yorùbá kán má sọ ìrètí nù pé ibi ìbàyẹ̀ làwọn máa kú sí o. Láyé irọ́. Psalm 137 ó sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n ní ẹ̀bá odò Bábélì, níbẹ̀ la jókòó sí. Àwọn agbẹ́dùrú wọn gbé kọ́gi wílò, àwọn ọ̀tá wọn ní kán kọrin ìbílẹ̀ àwọn fún wọn, wọn láwọn ó sì kọrin Ọlọ́run ní ilẹ̀ àjèjì. Báwo la ṣe fẹ́ kọ national anthem Nàìjíríà ní Yorùbá Nation, national anthem Yorùbá Nation kò ṣeé kọ nílẹ̀ àjèjì, kò ṣeé kọ. Sáwúsá ló fẹ́ máa kọ iṣẹ́ wà fúnlẹ̀ wa, báwo èdè wo kan ló fẹ́ báwo ló yọ máa wí kábàkàbà ni. Ṣùgbọ́n nígbà tí àkókò bá tó, nígbà tí Yorùbá Nation yóò lọ sí ilẹ̀ Yorùbá, àwọn àmì yóò farahàn, àwọn ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀, àwọn èèyàn tó lórúkọ máa lọ, wọ́n máa lọ léraléra. Àwọn èèyàn tó lórúkọ ṣe lọ́dún tó ń bọ̀ yìí, nínú àwọn òṣèré Yorùbá àgbàlagbà ni bàbá yìí, mo sì lè dárúkọ wọn. Wọ́n lè rú ẹbọ kan fún bàbá yìí, tá bá fẹ́, bàbá yẹn ti dàgbà o, tá bá fẹ́ kí bàbá yẹn sì pẹ́ láyé, àgbàlagbà òṣèré ni, kí àwọn ẹbí wọn rú ẹbọ, kí wọ́n ṣe, tó bá di February kí wọ́n ṣe àṣẹ oúnjẹ, wọ́n dáná party in the name of bàbá yìí, yóò prolong ẹ̀mí wọn. But tí wọn ò bá sì ṣe, ọdún tí ń bọ̀ náà lẹ máa gbọ́ pé ó máa ṣe àwo lọ. Ó dáa bàbá, bá a ṣe ń sọ̀rọ̀ ọdún tó ń bọ̀ 2025, bẹ́ẹ̀ là ń sọ nípa àwọn olóṣèlú. Ìròyìn kan tẹ̀ jáde báyìí tó ń pariwo pé ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ṣèyí Tinubu pé ó fẹ́ jáde fún gómìnà ìpínlẹ̀ Èkó, àwọn kan ní kò ní wọlé, àwọn kan ní yóò wọlé. Ojú wo lẹ́yìn fi wò ó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run?
ṣe rí tí Ṣèyí Tinubu àwọn kan mìíràn gbọ́ wọn ní rúmọ̀ ni wọ́n lóòótọ́ ni ṣùgbọ́n gbà tí Tinubu náà fẹ́ gbé àpótí ààrẹ wọ́n ṣe sọ pé rọ́ ni irọ́ ni rúmọ̀ ni eré ni àwàdà ni at the end of the day ó lóòótọ́ òun làárẹ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni ṣe rí eré ni àwàdà ni bí Ṣèyí Tinubu bá gbàpò tí yóò wọlé níwọ̀n ìgbà tí Tinubu bá ṣì wà láyé torí pé àwọn nǹkan kan wà tó ṣe pé wọ́n ti àṣeparí ni àṣeparí iṣẹ́ wọ́n ti ṣe parí already níwọ̀n ìgbà tí Tinubu bá ṣì wà láyé tí Ṣèyí Tinubu bá gbàpò tí ó máa wọlé kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà àwọn kan tó ń pè wọ́n ní ká sọ̀rọ̀ lórí bàbá Délé Fárótìmí gẹ́gẹ́ bí wòlíì tó tẹ̀sí jó onímọ̀ ìjìnlẹ̀ ẹ tún wá jẹ́ ọmọ Yorùbá kí lẹ lè sọ sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Fárótìmí àti bàbá wa Fẹ́ Babalọ́lá tó fi dogun ó di bọ́ọ̀bà ọ̀pá bọ́ọ̀bà olùdílé lẹ́sẹ̀. ẹ ṣe rí etí Délé Fárótìmí tó ń sọ ó ń sọ̀rọ̀ nípa ètò ìdájọ́ òdodo ṣe rí Bíbélì ní nígbà tí ẹni burúkú bá jọba ìlú máa jìyà káì ṣe rí Nàìjíríà ètò ìdájọ́ òdodo Nàìjíríà inú ẹsẹ̀ méjì ẹsẹ̀ kan ló fi tilẹ̀ ṣe wá rí ẹsẹ̀ kan tó fi tilẹ̀ yẹn ìyẹn ní òdúró dédé ẹmọ kan ní kéèyàn kó tún dúró gáro kó tún ó ti ro náà pè lọ́dọ̀ ẹsẹ̀ ó ti ro náà ni àwọn ẹ̀yà kan àwọn èdè kan máa ń pè gáro bọ̀ tiro yẹn tiro níyàn bá fi àtàǹpàkò lélẹ̀ bẹ́ẹ̀ ni ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí olówó ló máa ń fẹ́fọ̀ olówó tí orílẹ̀-èdè Nàìjíríà bá máa tẹ̀síwájú bí ò bá sí kò sí orílẹ̀-èdè tó lè tẹ̀síwájú láìsí ìdájọ́ òdodo ní Singapore ní China bí èèyàn bá kọ̀míìtì ẹ̀ṣẹ̀ bí olórí tí ṣe president wọn bá kọ̀míìtì crime death sentence ni wọ́n máa dájọ́ kú fún un tó bá jẹ̀bi so bí ìlú yìí náà bá fẹ́ tẹ̀síwájú yẹ kí ìdájọ́ òdodo wà ó yẹ kí àwọn ọlọ́pàá kí wọ́n ṣe òtítọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn agbẹjọ́rò kí wọ́n ṣe òtítọ́ àwọn olóṣèlú kí wọ́n ṣe òtítọ́ ìfún ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n ṣe òtítọ́ pẹ̀lú aráàlú ṣé ẹ gbọ́ mi sà ìyẹn ló lè jẹ́ kí ìlú ó tẹ̀síwájú kan tí Délé Fárótìmí ṣe bí àwọn tó gbé àtàwọn tán mú lọ́ọ̀yà ní gbogbo yín bẹ́ẹ̀ni kò yẹ kó tí ì rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ní ìlú tó lọ́ba tó níjòyè ẹ pé. bàbá kí làmọ̀ràn yín fún àwọn àgbààgbà Yorùbá. ìmọ̀ràn tí máa fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà ni pé ó yẹ kí wọ́n ronú ọ̀la kí wọ́n sì ronú àti sùn torí pé wọ́n ti wà lálẹ́ already. àwọn Yorùbá dẹ̀ máa ń sọ wípé mi ò fẹ́ kọ́rọ̀ wọn dàbí ọ̀rọ̀ táwọn Yorùbá máa ń sọ pé rédèrèdè nígbẹ̀yìn eré òṣùpá nígbà téèyàn bá ti dàgbà ó yẹ kí wọ́n wò pé kí àwọn ọ̀dọ́ àwọn ọ̀rọ̀ wo lẹ́ sọ tí ó mú kí ayé tiwọn náà ó nítumọ̀ ṣùgbọ́n gbà míì àwọn kan náà dẹ̀ tó sọ ẹ má tẹ̀ jẹ́ ń pòwe yẹn toró òkò ọ̀rọ̀ ńlá ni pé o pàdé àgbà lọ́nà oníkókó ọlọ́gbọ́n tọ̀hún bárádá dáadáa ló bá dàgbà. so àwọn àgbààgbà ó yẹ kí wọ́n wà nílẹ̀ Yorùbá ó yẹ kí wọ́n rò pé ọjọ́ àwọn ti dalẹ̀ àti sùn ló kù kí wọ́n ó sì wo ìjọba ọ̀run wọ́n ní pé kí alágbára ayé kó má wo ọ̀run yànyàn bí ẹni tí ò ní kú mọ́ torí pé ọjọ́ kan bá a fẹ́ bá a pọ̀ ikú òpapọ̀ wa padà pa gbogbo wa bẹ́ẹ̀ ni kéèyàn máa ronú pé kí ni yóò gbẹ̀yìn mi níbo ni ẹ̀yìn wọn ó yọrí sí then legacy wo lẹ fẹ́ fi sílẹ̀ tí ẹ bá lọ sáwọn orílẹ̀-èdè kan sì wọ́n máa sọ̀rọ̀ Mahatma Gandhi ẹ máa sọ̀rọ̀ ayífọ̀n Adolf Hitler nǹkan kan ló ṣẹlẹ̀ tá a fi rántí Adolf Hitler tó kógun ja aráàlú. bá a ṣe ń rántí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kó gbìyànjú fúnra Yorùbá à ń rántí Fẹlá lónìí bá a ṣe ń rántí Fẹlá fún bó ṣe ń kọrin orin ìkìlọ̀ bẹ́ẹ̀ là ń rántí àwọn ìwé ńláńlá tí bàbá máa ń gbé lọ́wọ́ tó máa ń rú èéfín gbogbo nǹkan tí èèyàn bá ṣe náà láàfin rántí rẹ̀ àwọn kan náà wà in the religion circle tó jẹ́ pé ẹnu bàbá tó fi rìdíìmù lélẹ̀ lónìí Akíndayọ̀ àgbàgbé wọn lónìí ṣùgbọ́n kí ni wọ́n sọ nípa ti gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí àwọn ọba
Ọọ̀ni of Ifẹ̀ àná tó lọ kí ẹni tó wà ńbẹ̀ yìí tó dé à ń fi kankan rántí wọn lónìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ Aláàfin ńkọ́. Aláàfin Ọ̀yọ́ à ń fi kankan rántí baba lónìí. ọ̀rọ̀ wọn tẹ̀ ń tó mi íńtánẹ́ẹ̀tì kìtìkìtì wọ́n ti kú bí wọ́n ṣe kú ihun tó ń ṣe lẹ́sìn ń fọhùn síbẹ̀. àwọn Portable èmi náà mo rí àwọn fídíò yẹn online ṣùgbọ́n náà kó kíyèsára. ṣé Portable tó pé kí ìgbẹ̀yìn rẹ̀ ó ṣeéṣe kó má dáa tó. mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. torí tí ẹ bá wí kò ní gbà. kò tiẹ̀ ṣe dandan torí pé ẹni tí ó bá gbọ́ kìlọ̀ lèèyàn máa ń kìlọ̀ fún. so àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹni kí wọ́n ṣe ń tó tọ́ kán fojú alẹ́ wọn ronú pìwàdà kó tó pẹ́ tán. kó tó pẹ́ jù kò jù bẹ́ẹ̀ lọ. bàbá wa ẹ kú ohùn láti bí 30 ìṣẹ́jú ó lé díẹ̀. ẹ ti bá wa sọ̀rọ̀ nípa bí nǹkan ó ṣe rí lọ́dún tó ń bọ̀. ẹ jáfe lé ìkàdé ẹ̀ báwo lẹ ṣe wá ló ṣe rọrùn ní ṣókí tí ẹ fi múṣẹ́ wòlíì mọ́ṣẹ́ sáyẹ́ntìstì. ṣe rí Ọlọ́run tó ní Bíbélì òun náà ló ní sáyẹ́ǹsì. ṣe rí sáyẹ́ǹsì àwọn kan máa sọ pé sáyẹ́ǹsì àtọlọ́run takora wọn. òun ni pé bí Ọlọ́run ṣe dá ayé àtọ̀run a kọ wípé nínú ìwé Genesis pé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé. bẹ́ẹ̀ni nǹkan tí Bíbélì sọ but sáyẹ́ǹsì ló ń explain nǹkan tọ́lọ́run ṣe. pé Ọlọ́run dá ọ̀run òun àtayé báwo ló ṣe dá ni sáyẹ́ǹsì ń sọ. Ọlọ́run kàn sọ bó ṣe dáyé fún wa ni kò explain bó ṣe dá. bọ̀ nínú ìjìnlẹ̀ tó fún àwọn ènìyàn ni wọ́n fi mọ̀ pé ayé yìí gan ju 6,000 years tá a rò pé ó jẹ́ lọ. àwa èèyàn tá à ń sọ̀rọ̀ yìí èèyàn ti wà láyé nínú àwọn nǹkan tó ń pè ní fossil àwọn eegun àwọn nǹkan tó ti kú tipẹ́ wọ́n ti rí eegun èèyàn tó jẹ́ pé wọ́n ti wà about 250,000 years ago. ẹnìkan bí wípé ṣé sáyẹ́ǹsì lèmi fẹ́ support ní àbí Bible pé Bíbélì sọ fún wa pé Ọlọ́run dá ayé àtọ̀run láàrin ọjọ́ 6 ó fi ọjọ́ kan sinmi. mo ní ṣe rí ìgbà tọ́lọ́run dá ayé àtọ̀run is more than 6 days. It could be around 6,000 or 6 million years in the process because lára àwọn ẹ́límẹ́ǹtì kan wà tí Ọlọ́run kọ́kọ́ farahàn nígbà tọ́lọ́run dáyé. In the beginning, God created heaven and earth. Òní Bíbélì sọ pé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé. Ó ní ilé ayé sì wà ní jújù. Ọlọ́run wá pàṣẹ kí ìmọ́lẹ̀ wà. Ṣé láti ìbẹ̀rẹ̀ tọ́lọ́run ti dá débi ìgbà tí ìmọ́lẹ̀ wà. Nínú sáyẹ́ǹsì a ṣe ìwádìí débi pé 300 million years ní gáàpù tó wà láàárín. Padà bàbá á padà tú yẹn. Táwọn èèyàn bá pè yín ẹ dáhùn lóhùn gẹ́gẹ́ bí wòlíì àbí bí sáyẹ́ntìstì àbí kì í sáyè fún ìdáhùn àwọn èèyàn torí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín báyìí. gbogbo àwọn tí wọ́n ń pè náà ni Ọlọ́run fún ní solution. kò sí tóhun tó ń ṣe èèyàn tọ́lọ́run ò ní solution fún. ẹni tó bá fẹ́ gbọ́. ọ̀rẹ́ nìkan pè lọ́jọ́ kan ní bàbá nǹkan báyìí ló ń ṣe òun wọ́n á ní kó lọ gbégbèsè báyìí ó ní mo ti rò pé ẹ máa sọ pé nǹkan báyìí ni mo ní ìtẹ̀sán yẹn gangan ni kẹ́ ẹ lọ sí. gbàtẹ́ ẹ̀dẹ̀ tí mo solution yẹn. kílẹ̀ tún wá fún. ẹ kàn ń yọ mí lẹ́nu mo níṣẹ́ tí mo fẹ́ ṣe ẹ kàn ń yọ mí lẹ́nu. tí o bẹ́nikẹ́ni bá pè wọ́n gbàdúrà fún ọ ìtọ́ni tọ́lọ́run bá ní kàn ṣe ẹ lọ gbégbèsè báyìí. tí wọ́n bá gbọ́ dáadáa. ní ọdún tó wá ń bọ̀ yìí ìṣẹ́rí ti gé ọ̀pọ̀tọ́ yẹn ti ọlá àti ọ̀rọ̀ ọbẹ̀ la kọ́kọ́ sọ lọ́dún káwọn ti ẹ̀ doníire ṣẹ́rí ti ìwòsàn aspect a máa sọ lọ́dún tó ń bọ̀. ọ̀dà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé a dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ ti dúró tì wá ọ̀rọ̀ bàbá scientist àti prophet Alábí Olúṣọlá àwọn ilẹ̀ ń ti bá pàdé wòlíì torí àánú gbà tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì torí àánú gbà. ẹ má gbàgbé by January 10 ìpàdé tó máa mi ìlú tìtìtì tó máa mi orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì yóò wáyé tá a pè ní mystery impartation ìjìnlẹ̀ Ọlọ́run tó ní agbára tí ó farahàn lójúkorojú tí gbogbo wa gbọ́dọ̀ láǹfààní àti kópa bó bá ṣe ti ń lọ a máa mú wá fún yín lórí ìkànnì Pavilion TV
àti Àwòfẹ́ TV bákan náà gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa bá pàdé níbẹ̀. Ẹ ṣé àdúpẹ́ ẹ kú àdúró tiwa bàbá akínyín ẹ ṣé ó dàbọ̀. Okay.